bá tẹgbà wá lálejò akẹ́ra kó arábẹ́ra kó ẹni rí ọlọ́run dákọjọ́ tó jìnnà síra wọn. gbẹ̀yìn bàbá wa mo fẹ́ gé lọ́kọ̀ọ̀kan àmọ́ gẹ́gẹ́ bí àsìkò ṣẹ́jú méjì yìí òun ló fa ìdákan ìgbà bẹ́ẹ̀ mo fi bàbá wa tí wọ́n bá wa ṣe al-kalimatul fida wa tarahum àfa wa al-Fulani mo fi kí gbogbo ẹ̀yin bàbá nítorí ọlọ́run ìdákan ìgbà bẹ́ẹ̀ ṣé ó sàdálà lè kárí àwọn àfa wa wọn bá ìṣẹ́jú díẹ̀ tí ò ní pẹ́ rárá yìí dáadáa àti wárí àtìyàn rí tí àlìrìsáàdì jẹ́ òun ló gbé mi wá látòdìdí Ìlọrin bí ọ̀nà ti há bí àsìkò ṣe fún tó síbẹ̀síbẹ̀ gbogbo àwọn àfáà mi ọ̀gá mi ni wọ́n wọ́ mi débi ájúwà Lukumanu VGC bàbá onílé márùn bàbá Badu Saman gbogbo ẹ̀ bàbá tẹ wọ́ mi débi dáadáa ẹni yìí lẹ́bi gbé mi débi àfáwà Sọfíùlà kádàrú ẹ̀mí òun ṣẹ́jú méjì tó gba wá tá ń bẹ níjòkó náà máa níran kan pé àwa náà ní déètì ẹ̀kún lọ́nà gbogbo náà làwa náà ní ọjọ́ tá a sì wọ ọ̀sẹ̀ wa ìbéèrè mi ni pé ń jò tiẹ̀ náà kù níbo ni ó ti bá ọ irú ìran kú òun kéde pé wọn náà jáde láyé lónìí níwọ̀n bá ṣẹ́jú díẹ̀ ń àwa tá ń sàròyé ẹ̀dàpọ̀ ẹ̀bùn mi ṣẹ́jú méjì wọn tó dé Ọlọ́run káwa náà máa rántí pé ó lè pẹ́ ó lè yá o àwa náà dá adé ìjọ kan. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله مولانا العظيم بل الدنيا إذا ما الأمور والله وجاب الناس وفترشات ربا تساءل عن فضائله أناس وخير الناس من ترك الجواب إذا طاب زمان عليك فازر فإن الدار شيمة تقول ìgbádùn ayé fúngbà díẹ̀ ní ìjọmọ wa gbogbo ń tó dùn bọ́ bá pọ̀ yóò padà tán ṣe rántí pé gbogbo ń tó nílò nílẹ̀ nìkan ti lérí gbogbo ń tó ń kó lè jẹ ńlẹ́ lómi ń bọ̀ wá jẹ nùdáwìlú ha kílíkàlì àyàmù ayé yìí ni kò dúró jàmá wa ọba yìí kan má ṣe mọ́kàn balẹ̀ òní wa la rí ọ̀la wa ṣàgbà wa láfi ní ọmọ ṣe yẹ̀yẹ́ ẹni tí ń sùn títí o má ṣe yẹ̀yẹ́ ẹni tí ń wé kísà odò láyé bọ́ba gbé dùnú wa ó tún lè yá kẹ́ni tí ń ṣàbólà ó padà di orí apèsè láyé ìnàmọ́ dúníyà dẹ̀níyà ìsìlá àdúnìyà ọ̀fun àlìlì kàìrà tìtáyà bàákíyà dúnà lífàníyà fàríàmì abúdúrásídìó alìrìsáàdì tìjàní àrọ́bí ọjí àlìlì fèrèdáùsà máa síwá àkàmú dàárù jannatu adini ilé ayé ó kún fún wàhálà bẹ́ẹ̀dàrí ṣe yóò ṣe wàhálà láyé kó tó síwọ́ bá sì tún rí ayé tún jẹ́ wàhálà fáyé ẹ̀sìn Ọlọ́run kó lè dọ́rùn sinmi torí ọfà ní ikú kọ̀sẹ́dà tí kò ní bá bí ikú bá ti ta síbi tí ń lọ dandan ni kò ní ta sí gbogbo àyè tá sára ìlú tó bá tàbá sí àfikọ́ lọ́jíṣẹ́
bògìní Al-Irshad nígbà tí ń bẹ láyé wọ́n ti já ní àní ìgbàgbé rẹ̀ àkànmú títí ayé nìrántí Adélékè torí lọ́jọ́ dààmú rẹ̀ ọ̀pọ̀ nítorí tàwọn ọmọ ní àtẹ̀bí wọn àtìyá wọn àtàwa ọ̀rẹ́ wọn àtàwa alájọṣe rẹ̀ àmọ́ ní ọjọ́ tí kú ti mú ẹ̀kú Al-Irshad àmọ́ ẹnìkan tí ó dàbí bàbá ọmọ irọ́ lásán àṣeyá kéé dàbí ìyá ọmọ àṣe bàbá fún ẹ̀tàn ni kò lè dàbí bàbá yín mọ́ láéláé gbogbo ọjọ́ tó bá dààmú ọmọ àjàbá tí mọ̀ lálọ́ képe Adélékè bọ́ báyìí gẹ̀ bàbá yín ní ọmọ sáríkà lọ́wọ́ yín ẹ̀yàn má jèrè ṣáàdì o ẹ má gbàgbé bàbá yín èèyàn rẹ ní ẹ má rántí pé bàbá yín wúlò púpọ̀ ọgbà tí ń bẹ láyé Al-Irshad ọmẹ́nìkan lọ́tà tó fi síra ẹ dákun ẹjọ́ pẹ̀lú ayé ọbẹ̀ kan bá ṣe àbúrò kẹjọ sọ ní tòbínúbí kẹjọ tán yẹnyẹn ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ má gbé sùláyé lẹ́yìn bàbá yín ẹ tẹ́yìn ṣe ò ẹ̀yin náà ó jèrè ọmọ ọ̀dọ̀ yín gbogbo ẹ̀yin alájọsọ ẹ má gbàgbé ilé àkànmú ọ̀dọ́wọ́ wa ẹ já ṣe dáadáa nígbà tí ń bẹ láyé ẹ tẹ́yìn rẹ̀ ṣe ò ẹ̀yin náà ó jèrè ọmọ bẹ́ẹ̀ bá mọ tójú òkú kan fìjìsì nínú sàárè àbẹ̀rù Ọlọ́run sàárè ṣé ti funfun ní ooru pọ̀ níbẹ̀ ìdààmú wà níbẹ̀ òkùnkùn wà níbẹ̀ ayùn wà níbẹ̀ àlùbárìsí ìròyìn sàárè òṣèré àmọ́ kí n wí níwọ̀n tẹ́ni tí ó gbọ́ tí ó gbà bàbá mi rò jẹ́ èsì ọ̀run nílé ayé yìí ń bọ̀ wá tán lọ́mọ pé ayé wa dàbí òòrùn tí ó yọ láàárọ̀ tí ó wọ̀ lálẹ́ ọlọ́run dákun bá kájà Abdulrasidi sàlékún àánú Al-Irshad àmìnà yasalunaka yawma ta'lam yasalunaka yawma tafakkar ayé irọ́ lásán hina yawma ìsìn ànínà ìní o yasalunaka yawma ta'lam ọmọ Ádámà ó sì fúra ọmọ Ádámà ó sì rọra torí aṣọ ayé tọ́wọ̀ yẹn kò ní pẹ́ẹ́dẹ̀ kísà ipò ayé tá a dì mú àpàdà jùlẹ̀ tọrẹ nìkan ló dìde tí wọ́n fi jòkó ń bẹ̀ ọ́ ó lè pẹ́ ó lè yá ọ padà kúrò ọmọ Ádámà ó sì fúra tẹ ìran létí ìwẹ̀ kẹ́yìn tí wọ́n wẹ̀ fún ẹ̀ tó bá síwọ́ tí wọ́n mọ̀ búlọ́fíńdà sí ẹ̀ àti aṣọ funfun tí wọ́n bá ti wí ọ lórí lẹ́nu wọ́n palẹ̀ rẹ mọ́ ó dìnnú pósí toró ti yíwọ́ ó di lẹ́lẹ̀ kálukú tó sáfù lẹ́yìn rẹ láì ní sìkámọ̀ kúkúrú ipò kíkó tó lè ní lọ́jọ́ òun kò wúlò àfi tó fi ipò rẹ ṣe ló lè gbà ọ́ la láfi ní o tó bẹ́ẹ̀ ṣe torí ọ̀dà bámọ̀ tètè tún bí tó kù ṣe ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè o ọmọ Ádámà ó sì fúra níbi pé okun yé mọ́tò tó bá wù ẹ́ ogun kó sí ogun yé ọkọ̀ tó bá wù ẹ́ ogun kó sí bàṣà ará ìlú bá pè é ìpè ọ̀nìrín kan tí wọ́n bá ti gbé ọ dìlọ tó ti sáré ó lè jẹ́ ìtẹ́ ló sùn sí àbí lágbàlá rẹ̀ ó lè jẹ́ ilé ló sùn sí àbí lẹ́yìn odi tètè tún bí tó kù ṣe ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè o ọmọ Ádámà ó sì fún
Al-Fulani al-Irshad Allahu yarhamuhu. Àmín. Allahu yukrimuhu. Àmín. Allahu yab'athuhu fi ahsani suwari. Àmín. Asemina khalaqnakum wa fiha nu'idukum wa minha sanukhrijukum khatiman bila nasabi. Salamu gbogbo mùmínì. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n bọ̀rọ̀ yé àtẹ̀yìn tọ̀lọ́hún fún lóye. Àlùbárísí ẹ dákun ìdùnnú dání ilé òfo. Bìyàn rí dùnnú nídàjí. Tínú rẹ̀ dùn tó kéde ijó nígbà tí ó fi tún dìrọ̀lẹ́. Ọmọ ẹlẹ́hà ìdùnnú tá a rí ó ṣeéṣe kó dìrònú. Láfi ní wáyéwáyé máa wá níwọ̀n bá ní. Gbogbo aṣẹ́bí sọ̀tẹ̀ṣẹ̀kà ẹni ó rántí ikú rántí ọ̀run rántí ẹ̀san torí pò yóò tẹ́ ẹ dádì mú lérí ọ̀rọ̀ lọ́jọ́ tí ikú bá ti dé ló ti pin òkú mọ́ ọjọ́ rẹ̀ ìpín ni gbogbo ọ̀yẹ̀kú ni ó padà kú àṣetàláàdì bá a bá lọ tán ò lè márùn-ún. Al-Irshad náà di tanú, Abdulrasheed náà di tanú, abẹ́jòkó ká sọ̀rọ̀ kan. Tó jáwọn ọ̀rẹ́ ńlẹ̀ ayé, ẹ̀kẹ́ sálíbárì sí ní Ìlọrin. Ẹ bá ń pàmírù jẹ́ ìsinmi ní àyín. Àwọn ọ̀rẹ́ mi gbogbo yín ẹ̀sùn mọ́ bí ní àyín. Al-Irshad lọ́jọ́ tó lọlé ló ti pin. Ìgbà tí Àkànmú ti lọlé Àkànmú ti mọ̀ ọlọ́jọ́ ti dé ọmọ Àjàbá ti mọ̀ bá ń dáhùn pé ya Rabbi sọ parí nìyẹn ìgbà wo lọ́jọ́ òun tún lè wá mọ́ tí mo tún lè pàdé àwọn ìyá mi Àjàtọ̀ àkàlì tún àyà mi Olúwa tó sìn ó dìgbà kan Àmìnà tún ó dìgbà kan Àjàtọ̀ àkàlì tún mi Àbẹ̀ní Láìdé dákun mójú tẹ́yìn mi ọ̀dọ̀ ẹ̀yìn ọmọ mi. Ayatullahi ọmọ tí mo bí ọmọ Adélékè ọmọ mi ọmọ Tìjání. Ayatu ó dìgbà kan Sọfíyàtù ọmọ mi Tẹ̀kíyà ó dìgbà kan Màsídà ọmọ mi Ahmed ó dìgbà kan Jídé dákun mójú tẹ́yìn mi Àlàní ọmọ mi. Àwa ọmọ tí mo bí ẹ̀yin ọ̀rẹ́ mi ó dìgbà kan ẹ dákun ẹ dábẹ̀ mójú tẹ́yìn mi Àjì Tìjání ẹbí mi Yẹmí Ọdún ó dìgbà kan olórí ẹbí Àjì Lúkúmánù Sànúsì mi Ìmáàmù Òwòrò ó dìgbà kan Àjàtọ̀ Àkàlì tún ó dìgbà kan Àjì Látìfù Sànúsì mi Ibrahim ó dìgbà kan Elégùṣì nínú ẹbí wa Elégùṣì Àmdàlà Adéọlá Pópóọlá ẹ̀ mójú tẹ́yìn mi Al-Irshad ìbílẹ̀ mi ìbílẹ̀ ó dìgbà kan Adéọlá Pópóọlá mi ó dìgbà kan Rísíkà tẹ̀lé Ègúsì mi ìdíbí ń pé Adéníjì ó dìgbà kan ìyẹn ọ̀rẹ́ mi ó dìgbà kan Khalifa Abdulrasaq ọ̀rẹ́ tí mo ní Fadilullahi Mùmínì Fadil Mùmínì ó dìgbà Jàlálù onílé márùn gbogbo yẹn mójú tẹ́yìn mi Àjìbàtà ìbá ní ìrìn Dáúdà rí kéwì omi Àjìsọ̀ fèrè láyé nínú wọn Sùlẹ̀mánà ó dìgbà kan kéèké káàtì bí ó dìgbà kan di ọbí ọjọ́ Ọláṣẹ́hù ní inú wọn Àlùmọ̀bánì ni ó dìgbà kan Sheikh Al-Barisi ó dìgbà kan Sàláàtì mi ó dìgbà kan Al-Barisi ó dìgbà kan kàkà tó tún pàdé ọdọọrùn àjọjò púpọ̀ ní ìjẹrin abíníjà àrùn lọ́sẹ̀ tó kọjá àtàlà Al-Barisi ìtajọ jòkó kádàrí kátújọ papọ̀ làbọ̀ kan sí àmà àkókò ló ti tó Al-Irshad mi Al-Barisi ó dìgbà kan Sheikh Aminu Jẹ́rìsì ó dìgbà kan Khalifa mójú tẹ́yìn mi Dr. Saidi mi ó dìgbà kan
òbí ilẹ̀ mi ó dìgbà kan ṣégi sàtẹ́rẹ̀là ó dìgbà kan o ṣégi sálà nínú wọn ajíwálì ó dìgbà kan ọmọ ọba mẹ́mọ́jú tẹ́yìn mi ọ̀làrúnúrú ó dìgbà kan ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀mọ́jú tẹ̀yìn mi PGC ajílùkù mẹ́nu ọ̀rẹ́ mi o Al-Baghdadi ẹ̀dàpẹ̀ mójú ìtọ́yìn mi kàlífà ọ̀rẹ́ mi kàlífà ní ti oró rasidi mi máyégún mi ò dìgbà kan ṣe kàásàdù mi ìsásàlì ẹnu díẹ̀ ti rí kàrí o sàláàtì ó kú púpọ̀ tí ilé kan tán nínú àwọn ọ̀rẹ́ Al-Irshad tó relé ọba tó ní tẹ́ ẹ̀kọ́ jẹ́ Al-Irshad àlìjánà ni nílé rẹ̀ ọlọ́run bá wá kẹ́ èèyàn rẹ̀. Àmín. Àwọn èèyàn sáámi dáadáa. Ẹkún tí ń pa èmi náà ni pé èmi náà ní déètì lẹ́nà. Àgbákò mẹ́rin tí ń bẹ nínú ọkú òun ní ń pa mí lẹ́kún mi tí ń jíṣẹ́ ọlọ́run tí ń jíṣẹ́ ìlú Ìlọrin tí ń jíṣẹ́ apá mi Shehu Daud. Àgbákò àkọ́kọ́ ni pé ikú ìmọ̀ sọ̀lé dahoro ni. Tí ẹni ó wúlò bá ti jáde láyé ayé òní délé rẹ̀ ń mọ́. Wọ́n tún máa lọ bòmí ìlókù. Àgbákò ẹlẹ́ẹ̀kejì ikú máa ń tó àṣírí ẹ̀dá ni gbogbo bó ti mọ nísìnyí kálukú ọmọ mọ̀. Àgbákò ẹlẹ́ẹ̀kẹta pé Allahu Akbar. Allahu Akbar. Téèyàn bá kójọ pátá ikú ní ọba tó ká. Tó ọba ti kú pẹ́rẹ́ báyìí wọ́n máa ń pín dúkìá rẹ̀ ni. Ọ̀rẹ́ rẹ̀ ó mú bẹ ọ̀tá rẹ̀ náà mú bẹ. Bọ́mọ bá kéré wọ́n pín mọ́ ogún ni. Wọ́n ní ẹja àwọn ẹrẹ̀ yọ máa tẹ̀lé ya lóko. Wọ́n yí kádàrá ọmọ rẹ̀ padà ń jọ òun. Nígbà tí ń jẹ kí ọ jẹ mọ́ ní tí ọ máa jẹ yọ máa jẹ ń túláàsì. Àgbákò ẹlẹ́ẹ̀kẹrin ẹni Allahu Akbar. Allahu Akbar. Ikú nítorí ọba ń ṣe lọ́dọ́ bá fi dé ibẹ̀ náà lọ mọ́. Tó bá tẹ̀ tí kókójọ ọjọ́ àtijọ́ méje tó kù láyé wọ́n gbàgbára lọ́wọ́ rẹ̀ wọn ò ní jọ gbàgbára lọ bọ́lọ̀. Násà náà kàn lè mí ìyọrí ọ̀rọ̀ mi láti padà sí Ìlọrin. Bá a ti jọ wá pẹ̀lú àpáwà gbàdìbárì sí bí ó ti yẹ tó àwọn ẹjọ́ náà wọ́n sí ti padà tàbí jọ dé. Àti padà sílé náà ọlọ́mọ́sà sí ní rọrùn fún wa. Àmín. Bàbá wọn lè má